Ẹ káàsán sá. You are welcome. Ẹ má bínú, orúkọ mi ni Àwẹ̀ ní oríkì sí mo lè mọ yín sá. O lè mọ̀ ni. Kí orúkọ yín sá? Èmi ni Tajudeen Ajah Olúmọ̀ta Kòkòrò. Tajudeen. Sísọ ni èmi lè Èmi dárúkọ ni sí. Ògbómọjúgun, ìlú mi Ògbómọjúgun. Èmi l'Ògbómọ̀ṣọ́, àwa la máa fògbójà. Kí ló àṣà àti ṣe Ògbómọ̀ṣọ́? Eégún àtàgbẹ̀ ni. Eégún àti Eégún, a máa ń gbé eégún, a dẹ̀ ń ṣe àgbẹ̀. ṣe lè sọ̀gbà tó máa ń ṣe àwọn eégún yẹn fún wa. Oṣù keje ni. Oṣù keje. A dẹ̀ láwọn eégún tó tọ́ọ̀fù nílùú wa. À ń gbé kan ní Ajómágbodó, à ń pè kan ní Dánáfojúrà, à ń pè kan ní Àwòdágbèsè. Àwòdágbèsè yẹn pé ọdún mẹ́ta ló máa ń jáde. Ọdún tó bá dẹ̀ ti jáde báyìí, ìwọ tó bá ti rówó lẹ́yìn ẹ̀ lọ́dún tó jáde ẹ̀ tí ọdún mẹ́ta mi máa fi pé wàá máa rówó yìí lọ ni. Ìwọ tó bá fẹsẹ̀ kọ́ lẹ́yìn ẹ̀ báyìí, ọdún mẹ́ta tó ń bọ̀ lẹ́sẹ̀ ẹ̀ máa tó san. Torí pé àṣà ti ṣe ní ó kilẹ̀ gan, ó gan tí ọ bó jẹ́ nìyẹn. Dọ́mọdé tó máa tẹ̀lé eégún yẹn àbí? Àwọn tó máa ń tẹ̀lé eégún yẹn. Àwọn ẹ̀rọ mú ìkan ní mo fẹ́ rántí o. Kóńgbá ó máa ń ní òòṣà kan lórí báyìí. Bẹ́ẹ̀ pé tó bá fẹ́ ṣòro, eyín méjì máa ń wà lẹ́yìn ara, wọ́n máa ń wà lẹ́yìn ẹ̀ léwá lẹ́yìn ẹ̀ báyìí. Tí ẹ bá ti eyín ẹ̀ ń bẹ̀rẹ̀ tí o bá ti tẹ̀lé láti léwá, kọ́nyà sá padà ni. Torí àwọn tí o bá tẹ̀lé láti oyin máa ta anybody, àtàpadà ni. Bóyá jẹ́ nìyẹn. Ṣé ìyẹn nílò Òṣogbo náà? Òṣogbo kọ́ Ògbómọ̀ṣọ́ ni o. Ògbómọ̀ṣọ́. Òṣogbo báwo sọ́n ló sá ló sókè Òṣogbo ni. Lẹ́yìn. Ń gbọ́dọ̀ dọ́ fi yín gangan ní Ògbómọ̀ṣọ́. Àwa ni Abógundé, tàtó ní Ìtaláṣà. Ìtaláṣà. Kí ni oúnjẹ Ògbómọ̀ṣọ́ dájú? Oúnjẹ wa pọ̀, à ń jẹ ọkà. Ààrẹ tó ń jẹ ẹ̀kọ. Ṣé lè kíra yín fún wa báyìí? Ó náà ni Ògbómọ̀ṣọ́, Ògbómọjúgun, ìlú tó ń jọ kàkà tó mú kọ́ yan gan. Bí tẹ̀mọ́dé nìyí. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ọba Ògbómọ̀ṣọ́? Ṣọ̀ún ni. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún Ògúnlọlá. Ṣọ̀ún Ògúnlọlá Ògbómọ̀ṣọ́. Dáàdi tí tàbí ṣe lè nípa àbẹ́ ká ṣàṣe wa kó parẹ́. Tá bá ṣe tán sí i, a gbé sórí afẹ́fẹ́. Àwọn tó wà nílùú òkèèrè máa rí, tó fi gbàgbé àṣà àti ṣe ilé. Wọ́n lè máa rántí láti máa kọ́ àwọn ọmọ wọn ní àṣà àti ìṣe wọn. Ṣé lè sọ èdè Ògbómọ̀ṣọ́ gan fún wa? Ọlá àti kúrò lè ti pẹ́ bẹ́ẹ̀ ń wù ọ́ fa lọ́ọ̀rẹ́ sọ́ra rẹ̀ fa yìí láìkì rẹ̀ fa báyà bá lọ báyà máa sọ ni. Ẹ má bẹ̀rẹ̀ sà, mo rò bóyá Ìlọrin ló máa ń lo fa ni. Àwọn náà lo fa l'Ògbómọ̀ṣọ́ o. Àwọn lo fa l'Ògbómọ̀ṣọ́ o. Ní ọjọ́ ìwà lè kí ayé ara tó ti bá kí nǹkan bá ìpínlẹ̀ máa fún mi. Máa fún ẹ ní kìsìn tó bá kì í. Màá dẹ̀ wọ́n di ẹ. Ògbómọ̀ṣọ́ dé gbẹ́rẹ́ ooo. Ọmọ jíjọ kàkọ́ tó mú kọ ìyangàn Ògbómọ̀ṣọ́ máa fogbó dàbí èso ọ̀dàrà. Ògbóni ń bá ọjà ológbọ́n ní oṣù bí eré l'Ajagungbadé ń bá ọ ṣe ni. Májàndà mi olówó ẹbọ ńlé. Ajagungbadé olóde òkèrè lójú ogun. Ojo fún ìpòǹjà lálẹ́. Ìyá àbárú kú. Wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣojo. Bàbá àgbàrú ló kú. Wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣòdòdò. Òkò gbẹ̀gì ló sọnù ní bàrú ilé. Lẹ ìsìnkú títí lẹ̀ dákẹ́ ẹkún. Ìyáni ọ̀ká ní ọmọ alápá níràwọ̀. Ọmọ ajópáke nímọ̀já. Mo fèkùlù ṣe mọ́lẹ̀ lápá. Èkùlẹ̀ ń ṣe lápá. Ẹ̀ ń ṣe égún mọ́. Olúmọ̀ mi ni ọ́. Ọmọ àtẹjọrẹjọ. Ìgbélé fi dúdú ṣojú. Èjò láàlẹ́ yìí ó fi dúdú ṣe rọ̀gbọ̀dọ̀. Torí báròde a máa tọrọ aṣọ. Báròde a máa tọrọ ẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Dájú àfẹ́ káṣà ti wa kó parí Kò ní parun láéláé, kò ní parun láéláé. Ẹ ṣe fún àkókò tẹ gbàdúrà ìfọ̀rọ̀ wáyé lẹ́nu. Ó dáa ìyá mi, a máa mọ̀ sí o, ìyá mi ẹ ṣé. Thank you.